200 level wà, ní apá òsì mi ní 300 level wà. Lórí àṣà Yorùbá àti ṣe Yorùbá náà ni 200 level ṣé ẹ ti ṣe tán? A ti ṣe tán. 300 level ṣé ẹ ti ṣe tán? A ti ṣe tán. Mo nílò ilé bàbá ti ẹlẹ́lẹ́ ilé bàbá ti ẹlẹ́lẹ́. Ó yẹ ṣé máa ṣe é ti ṣe ọdún.